tó sì jẹ́ pé bí ìdí òṣèlú lèmi ó ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí o mọ́gàjí o ní tí ọba ti yí tẹ́ rí wọn o ní tí ọba ti yí ọmọ wá ọ̀bẹ o àti pé bí ti ṣe nǹkan mi lélẹ́yìí o ó yàtọ̀ sí bá ti ṣe nǹkan wá o níṣẹ́ ni ẹgbẹ́ òṣèlú APC tí ẹnìkan ti fẹ́ fòun léde o látàrí ìpàdé àpérò tí ó wáyé láìpẹ́ yìí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o wọ́n ní ìlànà kọ́ mọ́ lọ kò sẹ́ni tí ó bọ̀ díje èyí consensus ni ó fi wáyé o pé ọmọ òye tí gbogbo ọmọ òye tí ó wáyé kò ní ìdí pé àwọn ilẹ̀ṣẹ̀ ìdíje wọn ti wà ńlẹ̀ níṣẹ́pẹ́. ńgbà baálẹ̀ tí a wọlé tó fi gbogbo ẹ̀ ṣe àjìmúná fún tòórọ́ tòní tó jẹ́ pé tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe wù. nìkan mọ kó bò. ẹ má pè wá lálejò mọ́. àwa yín la nílùú. orin yìí kò ṣeé dá nílẹ̀ South Africa o. níbi eégún wọn tí mo ń jáde tún ṣe bẹ̀rẹ̀ sí ní jáde báyìí o. tí sì ń pariwo tí ń falantia tí ń pariwo pé sẹ́ẹ̀ kíkó owó gba ìlú rẹ̀ lọ o tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe kọlù sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè míì nígbà tí àwọn kan ń ṣèwọ́de pé sẹ́ẹ̀ àfẹ́ àrèmọ́ lórílẹ̀-èdè wa ẹ má darí pé àwọn ayélujára ìlú mọ́ láíláí. níbo tó ìròyìn tó mú wa ọmọ gàjí ní ọjọ́ mi náà sáré lọ bọ́jú tó eléyìí o ṣé Yorùbá bọ̀ wọ́n ní kọ̀rọ̀ ayé ọ̀yà ju kọ̀rọ̀ àlùkìyámọ̀ lọ ṣebí ìtọ́gbà ẹ̀wọ̀n wá ní ó ṣe ní orílẹ̀-èdè Mozambique iná ti mú ọmọ Nàìjíríà o tọ́jẹ́ 42 ni wọ́n ti mú ọtí mọ́lé o wọ́n kàn yín kóbókóbó lẹ́nu oko wọn ni láì lẹ́sẹ̀ kan pàtó tí wọ́n ṣe lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n bá ní kí 13 kán mọ́ bọ̀ alẹ́ láì rí nǹkan kan mú wálé o. káàbọ̀ ṣé dáadáa ló dé ọmọ olódòdè káàbọ̀ ṣé dáadáa ló dé. ọgbẹ́ ń gbò ti dákọ̀ ọmọ olódòdè. bàbá ti padà lu Àbújá o. ẹ kú àfojúbà o. lẹ́yìn ìgbà tí bàbá ti ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n sì gbàbẹ̀ bọ́ sílùú Èkó láti sọdún ìtúnu àwẹ̀ o. bàbá ti á padà délùú Àbújá bẹ́ẹ̀ ni wọ́n ń kí wọn pé bàbá ẹ káàbọ̀ ẹ mọ̀ wọlé ọmọ olódòdè sọ́kọ̀ òdepo inú wa dùn láti rí yípadà o sílùú Àbújá tó ńgbà tó ti mú ẹ̀wọ́ mọ̀ sọ̀hún o kọ́ mọ̀ sàbújá èmi ọmọ sọ̀sún o ilé-ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi òun léde o àwọn níbo lẹ ti gbọ́ mo lẹ ti pé àgbélẹ̀rọ òròyìn lásán lélẹ́yìí àwọn jọ òròyìn ní àròbájọ lásán lélẹ́yìí o wípé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun 18 ni wọ́n ti di gbẹ́dàgbọ̀n náà ti kó kẹrù wọn pátápátá náà kò nu ẹgbẹ́ wọn ní kò sí tọjọ wọn ní ọkọ jẹ́jẹ́ bẹ́ẹ̀ wọn lọ́rọ̀ àpárá ọ̀rọ̀ àsọjẹ lásán ni. bá ruwa bá kí ni iná. bá uta nepa. bá ruwa o kò sómi. bá uta bá nepa bá bdc ó mọ̀ ní ọmọ kan mọ̀ ń pariwo níbi tí gómìnà mọ̀ ti ń sọ̀rọ̀ o ó ní nǹkan bá wọn dé bọ́ mọ̀ tá ń sọ̀rọ̀ nù yín. eléwo làyà kọ́ nu yín tí sọ pé bá àrùwá bá àrùtá ó ń dà bẹ́ẹ̀ ẹmu ẹ lọ rẹ ẹmu ọmọ jàtìjàtì ẹmu ọmọ tí mo pariwo níwájú gómìnà nígbà tí gómìnà ṣe àbẹ̀wò sí Súlẹ̀jà tó ní bá àrùwá bá àrùtá o ó mọ̀ ní ọmọ tí kóra rẹ̀ sínú ìyọnu nígbà tí gómìnà lójú ọlọ́rọ̀ ó tójú oníkà mẹ́sàn-án kà á lọ́ba rọ hàn yìí. kèé ṣe rúwá nìkan ni ò sí kèé ṣe útà nìkan ni ò sí o bá àmọ́ igan èèyàn pẹtiróòlù ni o epo pẹtiróòlù ló lèmi náà máa ń wò ń bí o bí wọ́n ṣe rí náà tó mi ń bẹ̀ wọn o níṣẹ́ ni wọ́n ní ẹgbẹ́ epo owó orí epo ro èèyàn tí gbogbo èèyàn ń lò tó jẹ́ epo pẹtiróòlù o tí ó sì gbajúgbajà lórílẹ̀‐èdè Nàìjíríà wa tá à ń lò yìí o níṣẹ́ wọ́n ní lóṣù kejì tó kọjá o àwọn tí ń rí sí àtúntò àti bí nǹkan okòwò ṣe rí o wọ́n ní owó orí rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ nínú oṣù kejì ọdún o fún àwọn ìdá 15 ó lé belenja ẹni wọ́n ní owó orí òfin ṣe àdínkù lóṣù ọ̀hún. èmi náà ti á bọ́ sí inú òṣèlú tó ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan torí èmi ọ̀rọ̀ òṣèlú bó ti ẹ̀fẹ́ máa sá fún báyìí ni. kí ló dé kí ló ṣe ọ́. torí pé ìfẹ́ sọ̀rọ̀ òṣèlú mọ́ ni. ṣé bó ti jẹ mọ́gàjì a sì ti dìbò fún ọ lálẹ́ àtàkùn. òṣèlú náà fi ń jẹ mọ́gàjì ni. ṣe bí àyàn ẹbí náà kọ̀ṣẹ́sẹ̀ náà òṣèlú náà ni. àbàjọ wọn ló dìbò fún gbígbà wọn sọ wọn ló lágbolé yín òde bẹ́ẹ̀. dìbò àmọ́ mo fọ́ sí nǹkan dìbò ni mo fọ́ sí. baálẹ̀ mọ́gàjì. apábíò mọ̀ tí a sọ fún wọn ní gúúsù lẹ̀ yìí o wọn ní ẹ̀yìn náà kú ti rí dáadáa tọmọ olódòdó ṣe sí ìhà gúúsù wọn ní tá ẹ bá wá fi ìbò tá a san oore fún kò kù sí ní tó burú ń bẹ̀ kẹ́ẹ̀yà dí wìtìwìtì fún ọmọ olódòdó ẹni apábíò ló sọ bẹ́ẹ̀.
késà pàbíò náà ló tún wá sọ o lórí ọ̀rọ̀ gúúsù àjèdùn gúúsù àti ìwọ̀ oòrùn gúúsù ni o ni mo ti wọ́n ní pópónà tí etí bèbí òkun ti ń lọ láti ìpínlẹ̀ Èkó tí ó sì lọ forí sọ ìpínlẹ̀ Cross River o ni wọ́n ní èké ó kọjá pé àrìnrìn àjò lásán o wọ́n ní tó kó dání ọ̀pọ̀ o wọ́n ní kódà yóò mú kí okòòwò orílẹ̀-èdè Nàìjíríà kó bùyàrí sí o èmi kọ́ wa ní sọ bẹ́ẹ̀ ẹnìkan ní sọ bẹ́ẹ̀ o ó ní ẹ̀rí pé tí kókó náà bá parí tán oko orílẹ̀-èdè Nàìjíríà yóò gbìyànjú sí o. yín mú mo yìn. ẹ̀rín yóò pa mí ẹ̀rín yín kò pa mí rárá. níwọ̀ fúnra rẹ o. bẹ́ẹ̀ni ṣé kí n mọ́ tàn yín. mọ́ tàn wá. lórí ọ̀rọ̀ Nàìjíríà bí gúúsù dìbò jù bẹ́ẹ̀ lọ kí ìwọ̀ oòrùn ó dì jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rín yín kàn mọ́ ń pa mí. ṣé àpapọ̀ àwọn apá àríwá ilẹ̀ yìí ní darí orílẹ̀-èdè yìí. ṣé ẹ sọ fún mi pé ẹ mọ̀ ni ta ní ààrẹ pé èèyàn bá fi tiẹ̀ ṣe kò lè di ààrẹ láyé. àwọn ni. ẹ̀gbọ́n tí mọ́gàjì ń wí o kẹ́ ẹ tẹ́tí sí. àwọn ní ìmọ̀ rẹ̀ wọ́n fẹ́ lò. sáwọn láfọbàjẹ́. èmi kọ́ mọ́ sọ. bàbá òkúrò mú àwọn náà sọ̀rọ̀. ọ̀dà bókùnrin òun ṣe ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ilé mímọ́ ń wò ń bí o táwọn náà ti sọ fòun léde o látàrí ètò ìdìbò ọdún 2027 títí ń kàn pín o táwọn náà sì ti ń ṣe kù kẹ̀kẹ́ tán ti ń múra lẹ̀ o wọ́n ní pàdé àpérò gbogbo àwọn tí ó wáyé òun o wọ́n ní àwọn ẹgbẹ́ àwọn àgbàwòrì nínú ẹgbẹ́ ọ̀hún o tó ń da ṣe kò kárí ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórílẹ̀‐èdè Nàìjíríà o ni wọ́n ti bu ọwọ́ lù o wọ́n sì bu ọwọ́ lù pé wọ́n sì ti ṣe àlàkalẹ̀ pé láti ọjọ́ kẹrìnlá o tí ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún tá a wáyé o wọ́n ní pàdé àpérò wọn ní ọ̀wáyé ṣùgbọ́n síwájú àsìkò nínú oṣù kẹrin ọjọ́ keje oṣù kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti wá ṣe àlàkalẹ̀ bí ètò bí wọ́n ṣe yan olóyè nínú wọ́ọ̀dù níjọba àbílẹ̀ ìjọba àpínlẹ̀ tèèdè ìjọba àpapọ̀ lápapọ̀. làlúrí òun là á ṣègbò tèèdórí dúkù tí ń bẹnu ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ondo àti làkárí náà. òun náà mọ̀ ní èmi mọ̀ tó fojú gan níyì o nígbà tí ó jẹ́ pé àwọn ti Wike ó ní wọ́n mọ̀ ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yan olóyè tiwọn nípínlẹ̀ Ondo àwọn olóyè tí wọ́n mọ̀ tukọ̀ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àwọn ti igun ti Wike àwọn ti kóra wọn jọ wọ́n ti yan olórí wọn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àwa la mọ̀ darí yín kí ni pọ́ lẹ́rìn. ọ̀rọ̀ tó sọ náà ló pa mí lẹ́rìn o nígbà tí o ti wá láti abẹ́hùn yémi náà tún sáré fìyí kún o lọ́dún àtàrí ìdìbò 2027 tí ń bọ̀ lọ́nà yìí o ìṣe làwọn gun kan àwọn ọ̀dọ́ kan ní ilẹ̀ àríwá ni wọ́n ti níṣẹ́ ọmọ olódòdẹ mọ̀ báṣẹ̀ ẹ̀ lọ iṣẹ́ rẹ̀ tó ẹ̀wọ̀n lọ́rùn wọn ní sẹ́ẹ̀ níbo ọdún 2027 tí ń bọ̀ yìí o àkànbí ọmọ olódòdẹ náà ní no rifle. nígbà tí ó ti sí ráìfà fún àkànbí ọmọ olódòdẹ o gómìnà ìdírí wọ́n mọ̀ sọ̀rọ̀ o lórí bí wọ́n ní pé àwọn sójà kan wọ́n bọ́ owó àwọn tó gẹ̀gùdìyàn àtàwọn ọlọ́pàá tí wọ́n ní wọ́n ṣekú pa gómìnà ìdírí wọ́n mọ̀ sọ̀rọ̀ o ó ní ó jẹ́ ní tó bà nínú jẹ́ gbáà ó ní ọ̀rọ̀ rúrùn ni o ó ní ìkúnlẹ̀ abiyamọ àfikọ́lọ́hún kí yóò foríjì àwọn òkú ọ̀run ni o ó nítorí pé kí ni wọ́n ṣiṣẹ́ fi ara wọn jì fi ẹ̀mí wọn jì fún orílẹ̀-èdè Nàìjíríà ni olùbani nínú jẹ́ púpọ̀ o. ikú akọni máa ń dún ikú akọni dún ni o gómìnà ìdírí. tọ ọ̀rọ̀ sọ̀tọ̀ lọ́dọ̀ tèmi ní àhín o kílẹ̀ rí. nígbà tí àwọn ọmọ ogun ọwọ́ kejìlá o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tán wà ní ìpínlẹ̀ Kogi o ni wọ́n wá fòun léde o wọ́n ní sórí agídí inú ọmọ àtàbá yìí o wọ́n ní kò tó tọmọ ọlọ o wọ́n ní àwọn aṣẹ̀rùbàlú tán wà ní ìpínlẹ̀ Kogi o wọ́n ti fi ìmọ̀ jákùn ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn ṣe làwọn ọ̀pọ̀lọpọ̀ sì tún fi akẹtẹ bá nípínlẹ̀ Kogi. ní agbègbè mọ́náraba wọ́n mọ̀ kán lọ́rọ̀ ń rù wọ́n ti forí túlẹ̀ àgbọ̀n o nígbà tí wọ́n ní àwọn afurasí Fúlàní tí wọ́n ní wọ́n yabo agbègbè náà ní new site ibẹ̀ o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sun ilé lọ wọ́n ní ẹ máa sún wọ́n sì sun ilé lọ kódà wọ́n tún ṣe àwọn èèyàn míì léṣe tí ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ táwọn ọgọ́rọ̀ èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn o.
nílùú Àbújá. tó ọ̀kọ́lọ́n kọ́ sọ ní bẹ́ẹ̀ o mo tún wò kan ní ìsìn tí wàá tún taari sí mi tó ní mú wa o ẹgbẹ́ òṣèlú kan làwọn náà mọ̀ ti fohùn léde o wọ́n ní àwọn náà bẹ́ẹ̀ mọ́fẹ́wọ́ mi kù làwọn níbí o ẹni ẹgbẹ́ òṣèlú kan pè ní Action Alliance o wọ́n láwọn yọjú àwọn náà ṣe pín o wọ́n láwọn náà gbáradì fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 o wọ́n ní kọ́dà àwọn gbogbo ọmọ ẹgbẹ́ o ni ó ní àǹfààní láti fi orúkọ lẹ̀ lórí ẹ̀rọ ayélujára o gẹ́gẹ́ bí ó ti lọ lọ́wọ́ báyìí o pé gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ni ó láǹfààní sí tí èdè kọ̀rọ̀kọ̀ndú orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Stop. níbo. wọ́n para ẹ̀ odibi tí mo bá dé tó yẹn bá rìn lórí ọ̀nà bàbá ọ̀nà tó yọ kùlùlù. ọmọ gbọ́ stop wọ́n para ẹ̀. lọ́nà tó létí ró. ibẹ̀ mo dé yìí o nígbà tí àjọ ẹgbẹ́ àwọn ọmọ òfin nílẹ̀ èé tí wọ́n ní bẹnu àtẹ́lu ìwà tí Sowore wù nínú ilé ẹjọ́ nílùú Àbújá wọ́n ní ó jẹ́ nǹkan tó burú jáì èyí ti rí kó sí ọ náà kó sí ọ bẹ́ẹ̀ kó sí ọ tó ń tẹ̀lé bàṣubàṣu àbá bàṣà òní. tọ́ ó dà eléyìí tèmi ó mú wá ìdí ètò ẹ̀kọ́ ni o torí pé ẹni tí ó bá kọ́ ni òun gangan ti gbọ́dọ̀ nímọ̀ rẹ o ọgbà bẹ́ẹ̀ ni àjọ tó ṣe kò kárí ètò à ń ṣèdánilẹ́kọ̀ọ́ à ń múwé ẹ̀rí tó yanrantí fáwọn olùkọ́ tí ń kọ́ ọmọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni wọ́n ti ní kò dín ní 10,000 olùkọ́ ló tún ti fowókọ́lẹ̀ láti gba ìwé ẹ̀rí olùkọ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà. tó ẹja fi ilẹ̀ bá nǹkan fi gégún o. ká kójólú fi mọ́. kọ́lọ̀ wá jẹ́ kọ́lọ̀ ràn án lọ láti lè wá débi tí ó ní àpẹẹrẹ èyí tó bá kù séńjì tó kù ní gbogbo ròyìn tó jáde lónìí fún ayín ẹ̀yin náà ẹ wo Akọ́ládé Adékọ́lá ọmọ bàbá Vasia obi olóòkọ tèmi mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́. OLA ALAGBE ló ń kí wa pé àkú ojúmọ́ àtúnkọ́ àbọ̀ sórí ètò MOJALA. Vicinity 95.3 FM náà lẹ́ láǹfààní àti gbọ́ nínú ìkejì ilé Ìjẹ̀ṣà láwà nípínlẹ̀ Ọ̀ṣun à ń bọ̀ náà ẹ̀jẹ̀ adákàndókè lọ́hùn. ṣé ká bùrìn ká fẹsẹ̀ kọ káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ ìdíre tí ìgbìmọ̀ aláṣẹ àti apàṣẹ iléèwé Perfect Jubilee Nursery and Primary School No. 40 odò ìpò ìkejì ilé Ìjẹ̀ṣà orí adé ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń fi ẹ̀mí ìmoore hàn sí àwọn alátìlẹ́yìn wa láàkó gbígba ìwé àṣẹ fún ìdánwò common entrance iléèwé wa ṣáájú ọpẹ́ ni fún Ọlọ́run ọba bákan náà mo dúpẹ́ lọ́wọ́ alága ẹgbẹ́ òbí àti olùkọ́ wa PTA chairman Chief Akíjìmí Ṣeun olórí àgbẹ̀ ìkejì ilé àtàwọn olóyè yòókù a tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí àti olùkọ́ pátá lórí ìrànlọ́wọ́ yín ní báyìí èyí ti wá sí sílẹ̀ fún ẹ̀yin òbí láti mú àwọn ọmọ yín wá láti wá forúkọ sílẹ̀ darapọ̀ mọ́ wa fún ìdánwò common entrance fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè sórí nọ́mbà yìí 08163327774 tàbí 08169158087. ẹ ṣé púpọ̀ olùkéde Honourable Wálé Fámákinwá olùdarí ilé ìwé Perfect Jubilee Nursery and Primary School. Mama Jukes building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Jukes building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Jukes building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà. Tẹlifon 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Jukes building and plumbing material. God is able. Admission. Education is the key. Education is the power. Girls and school of Boyo, Ipuarakiji, Osho State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and school of Boyo, Ipuarakiji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies, school bus, and God's Hands bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Hands School, Ogboyo, Ikwarakiji, Osho State. For more inquiry, contact 0806 521 5566 or 0704 157 8499 at God's Hands School, Ogboyo, Ikwarakiji. In God we trust.
lálẹ́ àbámẹ́ta sátidé 28 February ọdún 2026 yìí òkùnkùn ṣúbolẹ̀ ìràwọ̀ ńlá kan já afẹ́fẹ́ túfọ̀ ìṣẹ̀lẹ̀ abàmì ńlá yìí fún gbogbo ẹni tí kò lérò pé Táíwò Amos Adégbòdù lè fi wá sílẹ̀ irú àkókò yìí èyí lè púpọ̀ fún àwa ẹbí ọ̀rẹ́ akẹgbẹ́ àti olólùfẹ́ láti kéde ìpapòdà ògo àgbáyé olórin ẹ̀mí olókìkí ilẹ̀ Táyé Adégbòdù. ọmọ Adégbòdù àti jàjàyè àti kókó ayé jẹ́. jọ wá dáa bẹ́ẹ̀ bó o ṣe fi Kẹ́hìndé rẹ sílẹ̀ aya àtàwọn ọmọ ẹbí àtará ṣùgbọ́n o gbogbo yẹ Ọlọ́run wàyí o àyípadà ètò ti wà láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni wa tó sùn nínú Olúwa a night of tributes and service of songs ó máa wáyé ní Hall of Grace Jogo Event Center Liberty Road Òkè Àdó Ìbàdàn láago 5 ìrọ̀lẹ́ dress code all white funfun lẹ́nẹ́ ni gbogbo wa máa wọ̀ ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 21 oṣù kẹta Tuesday 31st March ní ètò ìsìnkú ní ilé Táíkẹ́ Adégbòdù ìyẹn láago 10 àárọ̀ ẹ pè 0705-490-0751 Táíwò Adégbòdù olùfẹ́ ó dàárọ̀. It is well with your soul. Again, where there is no more sorrow, across the bridge, good night, Mojala. tó baálẹ̀. Mọ́gàjí tọ̀. tí ẹ mọ̀ pé ojú rọra. oorun ń dùn mọ́ ọ̀nà. à ń gbà mo bọ́ tàbí tá a domi lẹ̀. ilẹ̀ rẹ̀ Ọlọ́run ni àṣẹ Ọlọ́run. mo ta ń sí omi ilẹ̀ tí mo bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lójú lọ. iṣẹ́ Elédùmarè ni. tọ́ ó dáa jẹ́ tètè wá bí ọlọ́ ètò ọlọ́rọ̀ ó dùn mí o torí ta bá ní ọkàn wá o ó lè kẹni tí ọkàn tí ó tún fi wá kàn wá o. níṣẹ́ ni ẹni tí ó jẹ́ alága ọmọ Nàìjíríà ní òkèèrè o ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Jude Sakwe ni ló ti ṣe àlàyé tó sì ti bo ẹnu àtẹ́ àti ẹnu ẹ̀gàn àti sùtìlé ní tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó ń júwe gẹ́gẹ́ bí ìtẹ̀tọ́ ọmọ ènìyàn lójú tó wáyé lórílẹ̀‐èdè South Africa lórílẹ̀‐èdè Mozambique o gẹ́gẹ́ fún ọmọ Nàìjíríà o eléyìí tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ tí wọ́n ní ọmọ Nàìjíríà tí ò dín ní 42 o ṣe ni wọ́n dédé lọ́wọ́ kóbó lẹ́nu ọ̀nà ibi tí wọ́n lè tajà wọn àti ní ẹnu okòwò wọn láì ní ẹ̀ṣẹ̀ kan gbòógì ẹ̀ṣẹ̀ kan pàtó tán fi kàn wọ́n o ṣe ni ẹni tí ó jẹ́ ọmọ ní Mozambique lẹ́lẹ́bí mọ̀ ni o ẹni tí ó jẹ́ ọmọ náà Delta òpínlẹ̀ Delta o tí ó sì jẹ́ ìyá rẹ̀ náà tó ń jẹ́ olùgbé ní orílẹ̀-èdè Namibia ni ló bẹ̀rẹ̀ sí ọ̀jọ̀gbọ́n ọ̀hún tó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́nu tó bánisọ̀rọ̀ nígbàlódé o níṣẹ́ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé ó ti ní lójú ọjọ́jọ́ pé ká pé bí gbogbo ẹyin ẹranko bá tiẹ̀ wá tún wá ń kanni náà gan náà ó ń ṣe bí ìtìgbín náà wá ní bí gbogbo orílẹ̀-èdè bá tiẹ̀ à ń fìyà jọ ọmọ Nàìjíríà ó ní ṣe bí orílẹ̀-èdè Mozambique náà wá ní ó ní àkíwá ló dé ó júwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí ò bófin mu rárá tó sì jẹ́ ìtẹ̀tọ́ ọmọ ènìyàn lójú gan bí tí wù ọmọ ó ní lẹ́yìn ìgbà tí wọ́n kó àwọn 42 ọ̀ tán lọ kún ọmọ tìmátìmọ́lé táwọn wá ń ronú tán sì mọ láì lẹ́sẹ̀ kan pàtó tí wọ́n kà sí ẹ lẹ́sẹ̀ nígbà ìyá o ìṣe ni wọ́n tí wọ́n ṣe pé ilé ẹjọ́ ló mú wọn ilé ẹjọ́ lóníkan lọ́dájọ́ fún wọn lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n máa mú àwọn 13 nínú wọn ni wọ́n wá fún wọn ní àpákàyàká náà bá fi hàn sọkọ̀ wá sílé orílẹ̀-èdè Nàìjíríà o láì rọ̀sílẹ̀ náà fi hàn sọkọ̀ làwọn náà wá bára wọn ní pápákọ̀ òfurufú o náà wọ́n wọlé dùjú pé bó làwọn arìn láì jalè láì ṣàfọ́rá láì sùwà tí ọ̀dà kí wàá ní tí ń ṣẹlẹ̀ ìyàwó àtọmọ àwọn ọmọ wọn lè dáyè wọn tiẹ̀ jí wọ́n dáyè délé mú kankan ìyàwó àtàwọn ọmọ wọn ń bẹ ní orílẹ̀-èdè Mozambique okòwò wọn ń bẹ lórílẹ̀-èdè Mozambique wọ́n ní wọ́n kàn sáà dédé mọ́ wọ́n sì fi hàn sọ̀kù sílé ni iṣẹ́ ni ẹni tí ó jọ̀gbọ́n náà irú kílẹ̀ eléyìí o lòun bá kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ léèrè pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìlú tó lọ́ba tó níjòyè tó sì lófin ńlọ́ba pé ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òkè lóyún ìlú ọ̀hún o eléyìí àti ẹni tí ó jẹ́ agbèfọ́ba lórílẹ̀-èdè Mozambique o iṣẹ́ ni àti mínísítà àti agbèfọ́ba wọn láwọn ò tiẹ̀ mọ kankan tí ń jẹ bẹ́ẹ̀ wọ́n ní kò tiẹ̀ wá sí etí ìgbọ́ àwọn wọ́n ní kọ́dà ìjọba orílẹ̀ Mozambique wọn ò gbọ́n tó wọn tiẹ̀ mọ kankan nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ṣé wọ́n wà dá padà bí. kò tiẹ̀ tí ìyé èèyàn àwọn sáwọn ilẹ̀ kúkú báyìí wọ́n ti wà lórí. nígbà tó o bá sọ pé ṣé ó ti wá jẹ́ Mozambique èyí mọ̀ àkéré àwọn tá a jọ jìjà òmìnira orílẹ̀-èdè tiẹ̀ yìí táwa náà ṣe Mandela àwọn náà fojú wa rí ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ o àbí òun òwe kò ní jẹ́ bàbá tọgbẹ́ kọ́mọ làálà ibi òwe ti ń ṣiṣẹ́ náà nù. àwọn iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ South Africa o ni wọ́n ti ń yìnbọn onírọ́bà
àti tíágàsì sí àwọn tí ń ṣe ìwọ́de ní àná ọjọ́rú o tí wọ́n ti fi ń tú wọn ká bí wọ́n gbé ń dáná rọ́ nígbà tí àwọn tí ń ṣe ìwọ́de pé sẹ́ẹ̀ àwọn ò fẹ́ àjòjì mọ́ ní orílẹ̀-èdè wọn especially ní agbègbè ìyún coastal city wọn ti ṣe Durban o wọ́n ní kóńlé ó gbélé ẹ̀yin náà gbé orílẹ̀-èdè yín ẹ̀rí wọn wá pa mí. baálẹ̀ ẹ̀rí wọn pa mí o nígbà tí àwọn tó ṣe ìwọ́de náà wọ́n ní ẹgbẹ́ òṣèlú kan náà wà nù wọn o àti àwọn ikọ̀ ti fìgìláńtẹ́ tí wọ́n ní wọ́n gbógun ti ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà táwọn náà tún wá darapọ̀ mọ́ wọn o tí wọ́n sì bẹ̀rẹ̀ tí wọ́n wá pè ní operation dòdúlà o wọ́n ní náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de káàkiri gbogbo àdúgbò ní orílẹ̀-èdè náà ní agbègbè Durban o bẹ́ẹ̀ wọ́n gbé àṣà ilẹ̀ wọn dání wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé pátákó náà dání pé sẹ́ẹ̀ àfẹ́yìn mọ́ ẹ wá máa lọ gbogbo ẹ̀yin tẹ́ wá sórílẹ̀-èdè yìí gbogbo wọn náà ni wọ́n ń dárin ogun sí o tí wọ́n ní kán gbalé bàbá wọn lọ o wọ́n ní máàṣì ni wọ́n pè é wọ́n pè ìrìn àjò náà pé sẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn Pakistan àti Bangladesh déédéé Mexico àtàwọn orílẹ̀-èdè míì tí ń lè dákọ̀ tán náà ní ìtẹ̀sẹ̀ tó wọ́n ní gbogbo sẹ́ẹ̀ wa lẹ́ ti gbà àwọn èyí sọ wọ́n ní gbogbo ọ̀nà tí wọ́n ń dá lórílẹ̀-èdè náà wọ́n láwọn ní ń da wọ́n ní bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń ta pàyà ni wọ́n ń ta gbó òun ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé kokéènì o wọ́n ní gbogbo àwọn nǹkan olóró burúkú ni wọ́n ń tà níbẹ̀ tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ilẹ̀ náà wọ́n ní wọ́n ń gba rìbá ní ọwọ́ wọn tí wọ́n fi ń gbé àwọn kíní burúkú yìí wọlé o tí wọ́n sì tún tà sí àwọn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè àwọn especially àwọn ọmọ ìlú àwọn wọn láwọn ò tiẹ̀ fẹ́ rí yín mọ́ àwọn ò fẹ́ mú yín rí ní àtàn pé kẹ́ ẹ wá máa lọ mo wá wò pé ọlọ́mọ àṣàánú wa báyìí o ibo wa la fẹ́ ságbà ńgbà la fẹ́ ságbà Iran náà tilẹ̀kùn mọ́ ìrìn àjò orí omi àná tún lé akú òní orílẹ̀-èdè wọn táwa náà bá mọ̀ bínú tán yóò mọ̀ làgbà o ṣùgbọ́n onísùúrù ní fún wàrà kìnìún ó ní àwa ẹgbọ́n ẹ̀yin náà ẹja gbélé yín ẹgbélé yín o ẹgbẹ́ orílẹ̀-èdè yín o ẹja máa forí tì í bí orin Adéwálé o oníkàmọ́ forí tì ká sì tún ní tẹ́lọ́rùn. pé n táwọn wá lọ Sókótó ń bẹ lápò Sókótó. pẹ̀ bóyá rèrè jẹ tọ̀ ọ̀dà ńgbà náà tọ̀ ń gbọ́ nígbà ní pọ́pẹ́ bóyá rèrè jẹ kan náà lọ́mọ̀ ti dé yìí o nígbà tí àwọn èèyàn tí ó nífọ̀lẹ́ kan ní gúúsù orílẹ̀-èdè Nàìjíríà o tán wá láti àjẹ̀dùn gúúsù àti ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ ti panupọ̀ ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ nípa pópónà tí ìjọba àpapọ̀ ń ṣe láti ìpínlẹ̀ Èkó tí ó sì lọ forí sọlẹ̀ pin tí ó lọ já sí Kàlàbá o tí wọ́n ní ó jẹ́ kìlómítà tó jẹ́ ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́wàá o èyí 750 kìlómítà o wọ́n ní kọ́mọ̀ ti kọjá àárín ìrìn àjò lásán wọ́n ní sẹ́ rí ìrìn àjò tí bèbè òkun ìyẹn pópónà tí bèbè òkun tí wọ́n pè ní coastal road ọ̀hún o wọ́n ní ó kọjá apá àárín ìrìn àjò lásán o wọ́n ní tí yóò mú bórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní yóò mú kí okòwò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní yóò mú kó sọ rúra ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ lọ́lọ́kan ọjọ́ kan ní àná tí í ṣe ọjọ́rú o tí í ṣe ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà nù rẹ̀ yìí o nílé gíga gogoro ilé àwòsí fìlà tó wà láàrin gbùngbùn tó ń bẹ ní Dùgbẹ̀ èyàn ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kókó àwòsí ni wọ́n pè o ilé àwòsí fìlà wọ́n níbẹ̀ ni wọ́n ti pàdé tán sì ti jókòó tán ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tán sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́kàn òjọ̀ kan o nígbà tí àwọn aṣojú tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí ìrìn àjò ojú ọ̀nà tí wọ́n ń ṣe ọ̀hún o wọ́n ní yóò jẹ́ kí yàtọ̀ sí pé àárín gan yóò jẹ́ kí ní àjò jágara káàkiri àwọn ìpínlẹ̀ tí ó ṣe bèbè tó sì sààlà pẹ̀lú etí òkun wọ́n ní kódà yóò tún jẹ́ kí àwọn tí ń rìn àjò gbafẹ́ wọ́n ní yóò tún ṣàǹfààní fáwọn náà wọ́n ní kódà àwọn tí ó ń tún ṣe oríṣiríṣi àwọn kankan àwọn olùdókòwò gan wọ́n ó fi àǹfààní hàn láti dá okòwò lẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ tí odò wọn tó gbà kọjá o wọ́n ní kódà ìrìn àjò yìí ó kò ní ọ̀rọ̀ pé àárín ìrìn àjò à ń lọ lásán o wọ́n níṣẹ́ rí okòwò orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pé nígbà tí wọ́n ṣírò rẹ̀ tán sì wojú rẹ̀ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ tó wà yìí ó jẹ́ irinwó bílíọ̀nù dọ́là o wọ́n ní ṣùgbọ́n tí pópónà bá gbìnàyà tán tó sì ti gbéra sọ tán o wọ́n ní ẹ̀rí pé okòwò Nàìjíríà yóò bẹ̀rẹ̀ láti orí tírílíọ̀nù kan ó lé yóò bẹ̀sù ẹ̀ sí yóò gbéra tán gan ni pé láti bílíọ̀nù kan ó lé dọ́là lọ tí ó tún fòfẹ̀ tí ó fi tó bílíọ̀nù tírílíọ̀nù mẹ́rìnlá dọ́là o nígbà tí ó bá fi di àádọ́ta ọdún sí àsìkò tí a wà yìí o àwọn tí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ńbẹ̀ tó sì mọ̀ ọ́nà ti fún tẹ̀dọ̀ ọrọ̀ ajé àti àǹfààní tí pópónà tí ó mú bá orílẹ̀-èdè Nàìjíríà
lára wọn láti rí Sẹ̀yẹ Oyèlẹ́yẹ Ọláwálé Ọ̀páyínká àti Joy Kesh àwọn ni wọ́n ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o pé ṣe rí ní àjò àti pópónà tá à ń wí tó wá láti ìpínlẹ̀ Èkó tó lọ sí Calabar wọ́n ní oore ńláńlá oore bàǹtàbàǹtà ìní ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ilẹ̀ òkúrin o. yo àwa náà jọ ní. bàbá ti dé o. káàbọ̀ bàbá káàbọ̀. bàbá ti dé o. bàbá ti padà lu Àbújá lánàá òde yìí. wọ́n kúrin o. lẹ́yìn ìgbà tí wọ́n ti rìnrìn àjò lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì torí yóò ti tó ọ̀sẹ̀ kan tí bàbá ti kúrò l'Àbújá báyẹn o. wọ́n ní ibẹ̀ wọ́n gbà lọ rè ṣe ọdún ìtúnú àwẹ̀ tí bàbá ti padà sí Àbújá ní Rẹ̀bùtù. baálẹ̀ wọ́n ní bí bàbá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n dé pápákọ̀ òfurufú ti Muritala Muhammed o ní nǹkan bíi aago méje alẹ́ ó kù ìṣẹ́jú bíi mẹ́rìndínlógún wọ́n ní náà ni bàbá ti ṣe bẹ́ẹ̀ tí bàbá ti padà sí ẹnu iṣẹ́ wọ́n ní ṣáájú ó ní ààrẹ ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà ní òwúrọ̀ kùtù àì ọjọ́ Ẹtì tó kọjá tí wọ́n ti láǹfààní àti bá wọn kí ìrun yídì ní agbègbè Dọ̀dá Báràsì o wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe lọ òun náà ni àríbíbi tí ààrẹ ti gba àwọn gómìnà 17 ní àlejò kódà gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí wọ́n ní wọ́n wà ní inú àwọn tí wọ́n lọ rè bá ààrẹ ṣe ọdún ìtúnú àwẹ̀ o kò tán síbẹ̀ wọ́n ní olówó àgbáyé ní ilẹ̀ adúláwọ̀ tí a níyàn ìyún Aliko Dangote àti àwọn tí wọ́n tẹ̀lé bàbá rin ìrìn àjò ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn náà wà nú àwọn tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ tọ́jọ́ wà ní ibi yàrá àgbàlejò kódà tẹ̀ mọ́ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àti olùdámọ̀ràn pàtàkì fún àwọn gómìnà náà ní ìpínlẹ̀ Èkó òní ó tún wà ń bẹ̀ o kódà wọ́n ní bàbá Sẹ̀tìmọ̀ wọ́n ní ọkùnrin Sẹ̀tìmọ̀ náà wà ń bẹ̀ tí í ṣe gbákejì ààrẹ ilẹ̀ wa ní àhín wọ́n láwọn náà tẹkọ̀ létí lọ́ọ̀rẹ́ bá ọ̀gá wọn ní ìlú Èkó láti lè bá ààrẹ kí wọ́n lè bá wọn sọ̀rọ̀ lórí tí wọ́n bá bọ̀ ní ìpínlẹ̀ Borno eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí lórí àdó olóró tán ló búgbàmù láàkó tí bàbá rìnrìn àjò iṣẹ́ ìrántí bákan náà gómìnà ìpínlẹ̀ Ògùn ìyún ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn ìyún Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà òun náà ni wọ́n ní gbogbo wọn náà ni wọ́n jọ wà ní ilé ààrẹ o tí wọ́n sì sin ààrẹ dé ibi tí wọ́n ti lọ rèé wọ ọkọ̀ láti padà sí Àbújá wàá mọ̀ wò ó wọ́n nígbà tí wọ́n wà nínú ilé náà ó ní wọ́n ti ń wo gómìnà ìpínlẹ̀ Èkó náà Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ ní Ọbáfẹ́mi Hamzat tẹ̀ dórí àwọn lọ́gàlọ́gà ní iléeṣẹ́ ìjọba àtàwọn àgbààgbà ọ̀jẹ̀ òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC o gbogbo wọn náà ni wọ́n ní wọ́n lọ rèé ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀lẹ́ńbẹ̀ wọn tí bàbá tán sì bá wọn jẹ oúnjẹ ọdún ìtúnú àwẹ̀ eléyìí tí baálẹ̀ dá jẹ tiẹ̀ tí yóò sì sí kò kúkú bẹ́ẹ̀ nìkan nú kọ́lọ́n kó ṣàánú fún ọ kó tó wá di pé wọ́n sì bàbá dé pápákọ̀ òfurufú tí bàbá fi padà sí Àbújá. bàbá mọ̀ pé òun mọ̀ ṣe pọ̀ ń dùn mọ́ bàbá. ilé ìlú ìbáṣẹ́ náà yóò sinmi náà díẹ̀ nígbà tí bàbá ti lọ láti ọjọ́ Ṣẹ́gun jò ní. náà ni ọjà wa náà lọ Àbújá fún tùnú àwẹ̀ ká lọ bá bàbá jẹun ṣùgbọ́n báyìí ní tí bàbá ti dé ó yá ká gbéra sọ ká lè ọ̀dọ̀ wọn. ní Yorùbá ti wá sọ̀rọ̀ wọ́n ní àlá tí ajá bá lá o wọ́n ní lásán gbígbó ni ó fi gbó. inú rẹ̀ ní gbé nínú rẹ̀ ní Àbújá tó fẹ́ lọ iná ara rẹ̀ náà ara àlá ni. aláàárọ̀ lélẹ̀ kò lè já àlá ọ̀sán. ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ ti ní àlá ọ̀sán lásán ni o àti pé àgbélẹ̀rọ ròyìn àti àrònú sí ni o àròbájọ lásánlásán ni o wípé ní 18 nínú àwọn tí àwọn ọmọ ẹgbẹ́ àwọn aṣòfin ọ̀hún o tó wà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party o ni ló ti múra o ló sì ti múra tán o láti dìgbà dàgbé wọn kán tún kúrò nínú ẹgbẹ́ Accord Party o wọ́n ní kò sí ti ń jọ o wọ́n ní ọ̀jọ́ láké kọ̀jọ́ lóko o wọ́n ní òsì ti ń jọ rárá o kò tiẹ̀ sérò bẹ́ẹ̀ yanyan o wọ́n ní lórí ibi tí àwọn ti pinnu ìyẹn náà ẹgbẹ́ Accord Party táwọn wà ń bẹ̀ yìí o wọ́n láwọn ti jókòó bẹ́ẹ̀ kò sí pé àwọn ń lọ o ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn fún ẹni tó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Olúmídé Tìámíyù ló bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé
àgbáyé ló ń sọ fún ọ pé ṣe é rí ẹ̀fẹ̀ lásán ẹni àwọn eléyìí onímọ̀ fẹ́ràn ẹ̀fẹ̀ o àwọn tí wọ́n lọ gbé nínú tó sì lọ gbé ṣe àgbélẹ̀rọ rẹ̀ ó ní tàgbélẹ̀rọ ròyìn òun ó ní wọ́n kàn fẹ́ mọ̀ sí àwọn èèyàn lọ́nà ni o wọ́n fẹ́ kàn fẹ́ mọ̀ dá gbogbo fún kíròyìn tí ò fege lásán náà kàn mú fún àwọn èèyàn ó ní kò sí tó jọ rárá o pé inú ẹgbẹ́ òṣèlú Accord Party ní gbogbo àwọn asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ni àwọn sì wà kò sì sí pé ẹnìkan ó fẹ́ kúrò bíi tí wù ọmọ. ó tó di pé a ṣẹ̀dún dédé síbi débi pé a tún ṣe bẹ́ẹ̀ a lọ rèé lu aago ajé tantan fún ti abala kejì lóòrọ̀ tòní o iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Niger ó ní wọ́n mọ̀ ti fi léde pé lóòótọ́ làwọn ti mú arákùnrin ìmọ̀ tó kàn láì nílò ara Galatia kan o tí wọ́n ní kò ju ẹni ọdún méjìdínlógójì lọ́yún 38 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Amisu Abdullahi o. mọ́gàjí kí Amisu ṣe. Amisu òun ni wọ́n ní ọmọ pariwo báàrú wá báàwùtá o ibi tí ó ti ń pariwo báàrú wá báàwùtá jẹ́ ìsọlédè tí a kò lè yé àwọn ọmọ tí a náà o wọ́n ní pariwo kò síná kò sómi kò síná kò sómi kò síná kò sómi kò síná kò sómi ibi tí i ti ń pariwo rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó tójú òǹkà mẹ́sàn-án tẹ̀ ká o lákòtí gómìnà Umaru Muhammed Bago tó ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ Emiru ti Suleja lẹ́yìn ìgbà tí ó kírun jímọ̀ tán ní ọjọ́ Ẹtì o wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìyún ọ̀gá ọlọ́pàá Wàsíù Abíọ́dún olófìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ tó ní lóòótọ́ òun ni afurasí náà òun ni ọwọ́ àwọn ti tẹ̀ o wọ́n ló gbìyànjú àti dá wàhálà alẹ́ òun ni nígbà tí gómìnà wá sí ọ̀dọ̀ Emiru o wọ́n ní lákòtí gómìnà ṣe àbẹ̀wò ẹ̀kú ọdún sí ọ̀dọ̀ ọba náà òun ni wá bẹ̀rẹ̀ sí ní pariwo bí ẹni pé kò sí tí ó lè ṣẹlẹ̀ níwájú ọba àwọn o wípé kò ní jẹ́ yóò wò pé Emiru ní jẹ́ kí wọ́n mú òun lọ wọ́n ní tí àwọn yẹn bá lọ farabalẹ̀ gbọ́n tí ó sọ wọ́n ní tí wọ́n ní bẹ̀rẹ̀ mọ́ lẹ pure water mọ́ gómìnà débi pé wọ́n mọ̀ sọ gómìnà lóko nígbà bẹ̀rẹ̀ báyìí wá báyìí tá ó sì di ogun nù. báyìí sá bàrúwá orúkọ yìí náà jẹ́ bàrúwá. bàrúwá ni kì í ṣe bàrúwá. wọ́n ní ibi tó bá títí ṣe gídígbò tí ọlọ́run bá tí èṣù wa lọ kó sí àwọn kan nú táwọn náà ṣe yé pé ṣé wàhálà ò ní dé ṣọ́ọ̀bà gan ò ní forí fá nínú rẹ̀ o wọ́n ní àwọn ti wá ṣe bẹ́ẹ̀ àwọn ti gbé ọmọkùnrin ọ̀hún tí wọ́n ní orúkọ rẹ̀ Abdullahi Amisu ẹni ọdún méjìdínlógójì ni o wọ́n ní àwọn ti gbé ní àpá ìyàká àwọn sì ti fi ṣọwọ́ sí ẹ̀ka CID tí rí sí ìwà ọ̀daràn tó wà ní Minna ní ogúnjọ́ ní inú oṣù kẹta tí a wà nú ẹ̀ wọ́n ní àfúrásì ọ̀hún wọ́n lọ́mọ sọ́ta ní í ṣe kódà ó gbìyànjú àwọn kan ti fún lówó láti lọ rèé dá wàhálà sílẹ̀ ní agbègbè náà léyìí tí ó jẹ́ pé wọ́n fẹ́ fi domi àlàáfíà agbègbè ọ̀hún rú ni ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ torí kan tó di pé wọ́n ní wọ́n rí ọmọ òun náà mú wọ́n ní àwọn òbí rẹ̀ náà ti gbìyànjú àti gba béèlì rẹ̀ o wọ́n ní ọmọ náà ti lo ọjọ́ bíi 5 ní àhámọ́ kó tó di pé wọ́n fi ṣọwọ́ sí Minna o ẹ wá mọ̀ wò ó bẹ́ẹ̀ òun ni àwọn kan náà tún wá ń pè àwọn tí àwọn àjọ akọ̀ròyìn yíyún ti àwọn agbé akọ̀ròyìn kan tá a mọ̀ sí IPI òun ni wọ́n wá ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti ké sí ààrẹ ọmọ olóró rẹ̀ o wọ́n ní káwọn jọ kan báwọn dá gómìnà Bago ní ẹ̀kún o torí pé bó ṣe ń ṣe bí ìgbà tí àwọn ológun bá ń ṣe ìjọba níṣe ń ṣe ó ní kódà kò fi àyè sílẹ̀ fún ẹ̀tọ́ oníròyìn pé kò sí ní agbègbè àwọn o báwọn bá sọ̀rọ̀ tí àwọn táwọn rọra sọ́wọ́n ba wọn aláwọn ti sọ bótò wọn ni ntójú àwọn ò rí wọn ni káàrẹ kó dá sí tó wà lẹ́yìn o kó mọ̀ di pé gbogbo wọn kò lẹ́rú tán ní kọ̀ọ̀kan wọn lọ rè mú wọn yà lábẹ́ ìyá wọn o. èèyàn tí a lè jù bá wọn ṣé ọkùnrin dá kí la níbẹ̀ tá a mú wa. ó dà ẹ kú kàlẹ́ o.